Hello. Hello. Ẹ pa rédíò yín o. Hello, sir. Ẹ kalẹ́ mo ti pa. Ẹ kalẹ́ mà. sir. Àṣírí ńlá lè tún kílẹ̀ ńlá kọjá mà. Single mother ni mí. Then àwọn ọmọ mi wọ́n dẹ̀ ti kúrò ní àkàtà ní kálukú ti wà ní ààyè wọn. Ní ẹnu bíi oṣù mélòó kan yìí, mo wá pàdé máa kan. So máa yẹn náà nìyí àwọn ọmọ wọn ti wà òkè. Abroad làwọn ọmọ wọn wà. Ó wá ṣẹlẹ̀ pé ìgbà tí a pàdé bí wọ́n ṣe companion lájọ pé ara wa but bí wọ́n ṣe ń ṣe sí mi kò yé mi sí wípé bí companion so ìyẹn ò jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú ìgbà míì gan máa tẹ̀sí wọ́n lè má kà títí ilẹ̀ fi máa ṣú ìgbà míì wá láwọn á pè mí padà but so àárín yẹn ò wá yé mi wọ́n dẹ̀ fẹ́ jẹ́ kí n dúró ti àwọn but behaviours wọn bọ́n ṣe ń ṣe yẹn kò mí understand ẹ̀ ní sà. Mà ó pín sí ọ̀nà méjì. Alàgbà tẹ́ ń sọ yìí single father làwọn náà. Bẹ́ẹ̀ ni sà widow àní wọn. Ok. Widow àní wọn. Ẹ̀yin sìn single mother lẹ́yìn ẹ̀ ń dágbé ni. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ yín kọ́. Wọ́n ti wà láàyè wọn kálukú ti wà láàyè. Ẹ jẹ́ ń pè yín sákèsì kan ó pín sí ọ̀nà méjì o. Ó tó oṣù mélòó báyìí tẹ́ ti jọ wà. Bí oṣù méjì. Sẹ́yìn. Wọ́n bẹ́ẹ̀ ni. Sẹ́yìn. Then for now gan báyìí wọn sí around wọ́n ti travel out but ẹni tẹ́yí before kó tó travel out mi ní feelings wípé mo wà pẹ̀lú èèyàn. So ó dẹ̀ di December kan tó láwọn máa padà dé so I don't know bóyá kí n ṣì wait àbí kò ní nǹkan ṣe tó bá jẹ́ pé so kò yé mi. Ṣé wọ́n ti wá sọ́dọ̀ yín kó tó di pé wọ́n lọ? Wọn wá sọ́dọ̀ mi èmi ni máa ń lọ sọ́dọ̀ wọn. Nílé ọ̀dọ̀ wọn. Lọ sọ́dọ̀ wọn bí ẹ̀mélòó kan bẹ́ẹ̀ ni. Ok. Ṣé ẹ ti ń súnmọ́ra yín ẹ̀yin méjèèjì? Bẹ́ẹ̀ ni sà. Ok. Kó tó di pé wọ́n lọ ǹjẹ́ ẹ ti bí wọ́n léèrè wípé tí n bá send message sí yín láàrin bí wákàtí 10 20 wákàtí ẹ ṣe máa ń reply mi ǹjẹ́ ẹ ti bí wọ́n léèrè pé kí ló nǹkan tó fà á. Mi pé ṣe rí fẹ́ nǹkan tó wà láàrin wa ni pé gbogbo nǹkan náà fi jù mí lọ so I don't know how to ṣe mọ̀ láti wà pẹ̀lú wọn lọ títí gbogbo nǹkan náà tán fi ń jùyàn lọ náà fi jù mí lọ but ọjọ́ kan tí mo béèrè mo ní ẹ̀ka mẹ́sẹ̀gì mi láti ìgbà tí mo ti tẹ̀sí yín wọ́n ní kí n má bínú. Ẹ tó gbọ́ kàn sí ń jà yín tán lórí ètò lálẹ́ ìwọ tó jẹ́ single mothers ó jẹ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí pẹ̀lú ìrere tí mo bí wọ́n léèrè ń jà yín tán kọ́lọ̀ mọ́ jẹ́ pọ́n tó wà ní diaspora fẹ́ fakọ̀ sí pé òru mẹ́ni ọwọ́ ṣá kò yẹ kó sọ́délẹ̀ bẹ́yẹn ẹ jẹ́ ń sọ́délẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ń sọ́délẹ̀ níbo lẹ ti pàdé ẹ̀yin méjèèjì. Ẹnìkan ló introduce wa síra wa sà. Àwọn òbí èsì sí Nàìjíríà tiwọn ìyẹn alàgbà tá à ń sọ̀rọ̀ yìí. Kò fi gbogbo ara base bẹ́ẹ̀ ni wọ́n fi gbogbo ara base Nàìjíríà àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà wà. Náà wà ṣé kí n sọ àṣírí kan fún yín lórí ètò. Yes sir. Iṣẹ́ yìí nìkan fẹ́ bá sọ̀rọ̀ yìí o gbogbo ẹni tó jẹ́ single mothers pátá mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ kò sí ẹni náà tó máa gbọ́ pé lágbájá kan wà lókè òkun tó jẹ́ single mother tó wá wú ẹ tó sọ pé òun láìkí ẹ ìlọrí ojúgò ẹ rí i pé àwọn single mother yẹn wọ́n tètè máa fọ́ fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ pé ṣé pé mo tún lè pàdé ẹni tó wà lókè òkun láti máa tọ́jú mi. Ẹ jẹ́ ìṣàṣírí kan fún yín kẹ́ ẹ gbọ́ lálẹ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ yín máa ń kó sọ́wọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n máa ń kó sọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n kàn máa fi yín ṣẹ̀yọ ọ̀bà dànù ni o pé tán bá kàn ti wálé kàn rẹ̀ tó ọmọ sùn tì tó ọmọ rí bá sọ̀rọ̀ tí wọ́n kíìpù kọ́ńpì àwọn tó fi máa padà tí wọ́n bá wọn dáná ṣé mo ń sọ̀rọ̀ wọ́n nílò ìyàwó kankan wọ́n nílò yín o orí afẹ́fẹ́ mo wà yìí o ọ̀pọ̀lọpọ̀ ti kó ọwọ́ bàjẹ́ tó ń gbọ́ mi ní dédé àkókò yìí kìí ṣe ìwọ nìkan gan ló ń bá sọ̀rọ̀ ìwọ ló kó sọ́wọ́ ńgbà tó wálé ni kìí ṣe ìwọ nìkan
ọ̀pọ̀lọpọ̀ wọn ó ti dé wọn ní wálé tààrà. Ìlọrí ṣé ẹ ti mọ já wọn tán báyìí. Ẹ rí i pé ẹ nígbà tẹ́ bá send message láàrin wákàtí mẹ́wàá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yin náà wà lélẹ́yìn gbogbo nǹkan náà fi jù yín lọ gbogbo nǹkan náà fi jù yín lọ kọ́ ẹ̀yin náà ò fẹ́ lùzì wọn torí pé ẹ ti rí aráàlú òyìnbó ẹ fẹ́ sọ̀rọ̀ tí ó mú wọn bínú ni. Mo parọ́ mà. Yes sir. Yes sir, kọ́ mà o. Mo parọ́ nǹkan tí mo sọ àbóòtọ́ ni mo sọ mà. Bẹ́ẹ̀ ni sir. Ẹ̀yin náà ò fẹ́ sọ̀rọ̀ tí ó bí wọn nù pé aráàlú òyìnbó tí wọ́n á sọ̀rọ̀ tí ó bí wọn nù nísìnyí báyìí. Ẹ send message sí yàn kò reply yín ẹ pè ó lóun ó pè yín padà. Ẹ jẹ́ wá béèrè kan lọ́wọ́ yín látìgbà tí wọ́n ti lọ di sìn ó dẹ̀ mélòó tí wọ́n ń pè yín wà. Ìjẹta ni wọ́n lọ bọ̀ tá a sọ̀rọ̀ lónìí. Ẹ sọ̀rọ̀ lénìí. Bẹ́ẹ̀ni ìjẹta náà ṣe. Èyí tí màá sọ fún yín lélẹ́yìí mà tẹ́ ẹ bá nílò kọ̀ǹpánì ẹ̀ tí ì rí kọ̀ǹpánì ọ̀ tèmi ó sọ fún yín tèmi nìyẹn o ẹ̀ tí ì rí kọ̀ǹpánì ọ̀ kankan kò yẹ kí n já yín dé egbò lẹ́fù yẹn mo kàn ní já yín dé lẹ́fù yẹn ni tó ti yé yín ìdílé bá àwọn ẹni ẹlẹ́ni náà wọ́n ti ṣe wàhálẹ̀ mi wọ́n ti fẹ́ pín ló òyìnbó inú òtútù ní gbogbo ẹ̀ pátá àwọn náà fẹ́ wálé kan fi ṣe fàájì lọ́tún kan ṣe fàájì lọ́sì kẹ́ ẹ dáná wá fún wọn kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ fún wọn ní tèmi ó sọ fún yín nìyẹn o ẹ̀ tí ì rí kọ̀ǹpánì ẹ̀ kú kalẹ̀ o.